Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa olùfẹ́ wa wọ́n, àgbéyìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkejì. Ògo, ìyìn, ọlá, ọpẹ́ ni fún orúkọ yín. A gbàdúrà wípé ire, ìbùkún, àṣeyọrí, àlùyọ yóò rú wá fún wa ní èní ní orúkọ Jésù, àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kò sì nílò ìdí sí wa ní ọjọ́ ìdájọ́ ṣe tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè kọ. Ènìyàn ọjọ́rú ọjọ́ 12 oṣù kejì. Àkòrí tí a ó gbéyàwó sọ pé ọ̀rọ̀ tòótọ́, ọ̀rọ̀ tòótọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 26. Mátíù orí 16 ẹsẹ̀ 26. Nítorí èrè kí ni fún ènìyàn tí ó jèrè gbogbo ayé yìí tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 37. Ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 24 títí dé 37 tí ó kà báyìí. Ó sì pe ìjọ ènìyàn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wí fún wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ là yóò sọnù o, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi àti nítorí ìyìn rere, òun náà ni yóò gbàlà. Nítorí pé èrè kí ni fún ènìyàn kí ó jèrè gbogbo ayé kí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Wàyí, ẹ jẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Ínọ̀kù Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú ọjọ́ 12. Ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn máa ń ṣe ìlérí ọrọ̀, agbára àti àwọn ohun mèremère ayé yìí mìíràn fún àwọn ènìyàn. Tí a bá ti pè ọ́ láti darapọ̀ mọ́ irú ẹgbẹ́ bẹ́ẹ̀, mo gbà ọ́ níyànjú kí o sáré kúrò, nítorí gbogbo àwọn ìlérí wọn yẹn irọ́ ni o. Ní kété tí o bá ti darapọ̀, ìwọ yóò rí pé páńpẹ́ èṣù gbáà ni, ó sì máa ń jẹ́ ohun tó nira láti kúrò níbẹ̀. Ìwọ yóò tún rí pé èṣù yóò béèrè fún ọkàn rẹ fún pàṣípàrọ̀ àwọn ohun tí ó lòun dá, tí ó ń lò láti tàn ọ́ wọlé. Àwọn nǹkan wọ̀nyí ẹ̀wẹ̀ kò lè gbé wọn tó ọkàn rẹ. Bí o ṣe rí nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ rẹ wọ́n sì lè máa ní owó púpọ̀ ju bí o ti rò pé ó ṣeé ṣe lọ. Wọn yóò sọ fún ọ pé àwọn ń rí ìgbádùn ayé yìí. Wọ́n tilẹ̀ lè máa pè ọ́ ní ọ̀dẹ̀ torí pé o kọ̀ láti darapọ̀ mọ́ wọn láti ṣe àwọn nǹkan tí Ọlọ́run kò fi ọwọ́ sí. Olùfẹ́, mo lè sọ fún ọ pé wọ́n kàn ń díbọ́n ni o. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, ó rò pé ó ti ń rò nínú ara rẹ̀ pé òun ìbá má ti darapọ̀ mọ́ wọn rárá o, nítorí iye tí wọ́n ń san ó ju àǹfààní tí wọ́n rí tí wọ́n sì ń gbádùn lọ. Kí ló dé tí wàá fi ta ọkàn rẹ fún àwọn ohun tí ayé yìí tí kò wúlò? Ìbùkún Olúwa ní í mú ní là. Ìbùkún Olúwa nìkan ló ń sọ ènìyàn di ọlọ́rọ̀ láì fi làálàá kún, tí kì í fi orí fífọ́ tàbí wàhálà kankan rárá tí kì í fi kún. Ìbùkún Olúwa ní í mú ní là tí kì í sì fi làálàá pẹ̀lú rẹ̀. Ìwé Òwe orí 10 ẹsẹ̀ 22. Èṣù kì í fúnni ní nǹkan ọ̀fẹ́ o. Tí ó bá fún ọ ní ọrọ̀,
yóò gba àwọn ohun tí owó kò lè rà lọ́wọ́ rẹ bíi ọmọ, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ àti àyànmọ́. Àwọn ìrandíran tó ń bọ̀ yóò gba àyànmọ́ wọn. Gẹ́gẹ́ bí Èṣù ṣe ta ogún, gẹ́gẹ́ bí Ísọ̀ ṣe ta ogún ìbí rẹ̀ fún abọ́ àsáró kan, tí ó sì tún pàdánù àwọn ìbùkún rẹ̀ tòótọ́. Àwọn tó bá sáré tẹ̀lé ọrọ̀ tó wá láti orísun tí kìí ṣe ti Ọlọ́run, àti àwọn ẹgbẹ́ búburú, wọ́n máa ń pàdánù ní ìgbẹ̀yìn ni o. Wọ́n máa ń jogún ìkorò lẹ́yìn ọ̀rẹyìn. Ohun tó jẹ bàbá wa lógún jùlọ ni láti fún àwọn ọmọ rẹ̀ ní gbogbo nǹkan láti gbádùn. Ìwé Tímótì kìíní orí 6 ẹsẹ̀ 17. Ó fún àwọn ọmọ rẹ̀ ní agbára láti ní ọrọ̀. Ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ rántí kí wọ́n sì mọ̀ pé òun ni ọ̀nà gbogbo. Kí wọ́n mọ̀ ọ́n, kí wọ́n sì máa mọ̀ ọ́n ní gbogbo ọ̀nà wọn gbogbo. Ṣùgbọ́n kí ìwọ kí o rántí Olúwa Ọlọ́run rẹ, nítorí òun ni ó fún ọ ní agbára láti ní ọrọ̀, kí òun kí ó lè fi ìdí májẹ̀mú rẹ̀ tí ó ti búra fún àwọn bàbá rẹ̀ kalẹ̀ bí ó ti rí ní òní yìí. Ìwé Ìdìtalórómì orí 9 ẹsẹ̀ 18. Olùfẹ́, nígbà tí o bá kọ́kọ́ wá Ọlọ́run, yóò fi gbogbo èyí tó kù tí o nílò láti gbé ayé àṣeyọrí kù fún ọ. Ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 23. Ọ̀nà tí Ọlọ́run máa ń gbà sọ ènìyàn di ọlọ́rọ̀ lè má yà kíákíá gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń fẹ́ o. Ṣùgbọ́n àwọn ọ̀nà rẹ̀ ó dájú, ó ní ẹ̀rí, ó sì jẹ́ àìnípẹ̀kun. Kókó ọ̀rọ̀: àwọn tó bá sáré tẹ̀lé ọrọ̀ tó wá láti orísun tí kìí ṣe ti Ọlọ́run àti ẹgbẹ́ búburú máa ń pàdánù ní ìkẹyìn ni o. Wọ́n máa ń jogún ìkorò lẹ́yìn ọ̀rẹyìn. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi, Ọlọ́run ṣàánú fún mi o. Ohun tó máa mú mi wá ọrọ̀ lọ síbi tí kìí ṣe ìfẹ́ rẹ, Olúwa má ṣe jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o. Ẹ sì jẹ́ kí a gbàdúrà fún àwọn tó yí wa ká, tí ó jẹ́ wípé wọ́n ti wá ọrọ̀ lọ síbi tí kìí ṣe ti ìfẹ́ Ọlọ́run, pé kí Olúwa jọ̀wọ́ kí ó bá mú wọn padà wá sílẹ̀, kí ó gba ọkàn wọn là, kí ó gba ayé wọn là, kí ó fún wọn lẹ́mìí ìrònúpìwàdà tòótọ́. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ má bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Òun àní nàá ní o. Ó dàbọ̀.